lórí ọ̀rọ̀ Imam Tolia àti ọba Gandhi ní èmi Prince Suleiman Adéyẹmí Okuọlá Òrìṣàfayọ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí o, nítorí kíni ìlú kó má bàa dàrú, kó lè bàa níyì la fẹ́ sọ̀rọ̀ lé lórí tó ń ṣẹlẹ̀ tó ń lọ lọ́wọ́. Ẹnìkan jáde sórí ẹ̀rọ agbágbé, ó ń pe rẹ̀ lọ́ba ní orílẹ̀ gbọ́n, ó sì jẹ́ kó yé wa pé òun lọ́ba orílẹ̀ gbọ́n. Bẹ́ẹ̀ kọ́ lọ́rọ̀ náà rí o, nítorí pé kí ni ẹni náà kì í ṣe on behalf of ìdílé Olúgbọ́n ló fi wá sọ̀rọ̀ lórí ẹ̀rọ agbágbé, ó bá tara rẹ̀ wá ni ló wá sọ lórí ẹ̀rọ agbágbé táwa ìdílé Olúgbọ́n lápapọ̀ tá a sì fọwọ́ sí i. Mo wá ń fi àkókò yìí mo fi ń rọ Imam Tolia àti kábíyèsí ọba tìlú Ògbómọ̀ṣọ́ ọba Gandhi, sùúrù tí wọ́n ní Ọlọ́run ò ní ba iná sùúrù náà jẹ́ o, sùúrù náà kò sì ní bà wọ́n láwọ̀ jẹ́, nítorí pé ọba gidi ni ọba Gandhi l'Ógbómọ̀ṣọ́, tó jẹ́ pé ọba mi ò lè nílù sùúrù yìí tí wàhálà ó fi ṣẹlẹ̀ nílùú. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mùsùlùmí ni mí, orúkọ mi ni Suleiman Okuọlá Òrìṣàfayọ̀, tó sì jẹ́ pé mo mọ̀ nípa ọ̀rọ̀ imam púpọ̀ jù. Nurudeen Islamiyah ló gbé mùsùlùmí wọ orílẹ̀ gbọ́n, ibẹ̀ ni mo ti kéwú. Gbogbo mọ́mù tá à ń sì yàn ó wà lábẹ́ àwọn tí mò ń sọ yìí. Ọba ní sì yàn wọ́n, kì í ṣe pé ẹnìkan kan lè dé kọyàn ìmáàmù fún ara rẹ̀. Àwọn tí èsè ìran ìmáàmù ká wá gbé wọn dìde ká ní wọn wá jẹ ìmáàmù, kò ṣeé ṣe. Bí ìran ọba ṣe wà, ìran tí ń jẹ ìmáàmù wà nínú ìlú, ìran tó gbé ẹbọ wọ̀lú ń bẹ nínú ìlú, ìran tó gbé kírísítẹ́nì wọ̀lú ń bẹ nínú ìlú. Àwọn tí wọ́n jẹ́ ìran yìí òun kálukú a mọ̀ wọ́n lápapọ̀. Ọba ló ní àṣẹ láti wá sọ pé ìwọ ló tọ́ sí láti ṣe nǹkan yìí. Torí ìdí eléyìí, èyí tó sì kẹta, èyí tó sì kẹrin nínú ọ̀rọ̀ n tó ń ṣe ìmáàmù Tolia l'Ógbómọ̀ṣọ́, òun ló ń ṣe ẹni tó bọ́ sórí ẹ̀rọ agbágbé tó ń sọ̀rọ̀ yìí. Ẹni yìí ọmọ Òṣùpá ní ilé ẹ̀ṣọ́ nílé wọn l'Óṣùpá. Báwo lọmọ Òṣùpá ṣe débi àwọn àjòyè Olúgbọ́n tí ẹ bá ṣe pé ntójú bá wà lójú máa ń rí. So ọ̀rọ̀ yìí ìmáàmù Tolia ló yẹ kó yanjú ọ̀rọ̀ ara rẹ̀ pẹ̀lú ìdílé tó ń jẹ oyè ìmáàmù, torí tọ́lọ́run bá bùn yẹn lẹ́bùn tí ó bá rí lò yóò máa dààmú rẹ̀. Àmọ́ gbọ́dọ̀ gọ̀ pẹ̀lú ẹ̀bùn tọ́lọ́run bùn, nítorí pé láti bọ́ sórí ẹ̀rọ agbágbé láti máa bú ọba kọ́ máa pé ta lọ́ba. Kámá ibi tó ń wà yìí ẹlòmíì ò lè tẹ̀bẹ̀ láyé. Ó rọ̀gì o, kò sì yẹ kó rí bẹ́ẹ̀ o. Èmi ń fi àkókò yìí rọ ìmáàmù Tolia láti padà sẹ́yìn lọ́dọ̀ ọba. Ọlọ́run ọba tó ṣẹ̀dá Ọ̀yọ́ State, tó ṣẹ̀dá Nàìjíríà lápapọ̀, mo wá ń fi àkókò yìí rọ gọ́fúnà wa, gọ́fúnà ẹnjìníà Olúwaṣèyí Mákindé. Àǹtí ní gọ́fúnà àti nílùú eléyìí l'Ọ́yọ́ State o, nítorí pé gọ́fúnà tí ò fi gbá kan bọ̀ kan nú ni. A sì ti ní ọba l'Ọ́yọ́ State. Ti Gandhi yìí tó yàtọ̀ o, ó kàn lè jẹ́ ẹlẹ́sìn míì fún wa. Ọ̀rọ̀ ẹ̀sìn ò sì dìjà l'Ógbómọ̀ṣọ́. Ẹ̀gbọ́n lè jẹ́ kírísítẹ́nì kábúrò jẹ́ mùsùlùmí, kí àbúrò lẹ́yìn wọn tó wá jẹ́ olórìṣà. Irú ẹ̀ ń bẹ lára èmi tí mò ń sọ̀rọ̀ pẹ̀lú yìí. Torí náà ọ̀rọ̀ ẹ̀sìn ò dìjà l'Ọ́yọ́ State o, bá ń ṣe ń lo ìgbé ayé wa bọ̀ lásìkò ayé àwọn baba ńlá baba wa ni. Èyí tó kàn lórí ọ̀rọ̀ mi ni pé èmi ń fi àkókò yìí rọ gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀. Mò ń fi àkókò yìí rọ gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ lápapọ̀. Àjíjẹ ẹ̀sìn l'Ógbómọ̀ṣọ́ rí, nítorí pé náà ni wọ́n fi ń kọrin pé ogun ò kó wa rí, ogun ò kó wa rí. Kò sí tí jẹ́ ogun ò kó wa rí, ìjẹ̀sìn ò sí ni. Kò sí ìlú tí jẹ́ ẹ̀sìn bá wà tó gun èkó wọn bẹ̀. Mo wá ń fi àkókò yìí rọ gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́. Ọ̀rọ̀ tí mo sọ yìí mo fẹ́ kí wọ́n bá wa wò ó, níbi tí ọmọ Òṣùpá ṣe ń joyè Olúgbọ́n tí ń pera ẹ̀ l'Olúgbọ́n, ẹ bá wa wò ó. Ibi tí ilé ẹjọ́ ti lágbára láti sọ pé kéèyàn má ṣe bí ọba kó má ṣe bí ọba, ẹ bá wa wò ó. Torí ọ̀rọ̀ yìí ikún ni máa ń bíkún wá o, nítorí wà ń kún wa tá a fẹ́ sọ tá à ń dúró de tí ilé ẹjọ́ ṣe.
lẹ́ni yìí gbé jáde o àwa ìdílé Olúgbọ́n kò síjà láàrin wa pẹ̀lú ìdílé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kọ́lọ́run ó jẹ́ kí Ògbómọ̀ṣọ́ pẹ̀lú gbọ́n ká bára wa pẹ́.